ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára. Ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. Èyí ni ìdí tí ìjọba ṣe yọ ẹ̀sùn fífi owó ṣèrànwọ́ fún ìgbésùnmọ̀mí kúrò nínú ẹjọ́ tí Málàmí ń jẹ. Bí a bá ní eégún baba ni yóò jó, bí kò bá sì wájó mọ́ ẹnikẹ́ni ò mà lè múni sí o. Èyí ló ń wáyé báyìí bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe yọ ẹ̀sùn fífi owó ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ kúrò lára ẹjọ́ tí wọ́n fi kan Abubakar Malami, mínísítà ètò ìdájọ́ nígbà kan. Tí ò bá gbàgbé, Malami àti ọmọ rẹ̀ Abdulazeez ni wọ́n ń jẹ́jọ́ tó ní ṣe pẹ̀lú níní nǹkan ìjogun lọ́wọ́ lọ́nà àìtọ́ àti pé wọ́n ran àwọn agbésùnmọ̀mí lọ́wọ́. Lọ́jọ́rú àná tí ń ṣe ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 ni agbèfọ́ba Akinlolú Kẹ́hìndé fi tó ilé-ẹjọ́ gíga ìlú Àbújá létí pé ìjọba Nàìjíríà ti yọ ẹ̀sùn fífi owó ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ kúrò fáwọn olùjẹ́jọ́ méjèèjì. Àlàyé tí Akinlolú sọ ni pé ìjọba ti ṣe àtúnṣe sí àwọn ẹjọ́ tí Málàmí ń jẹ. Fún ìdí èyí, àwọn yọ ẹ̀sùn àtijọ́ náà kúrò. Ó fi kún pé ìjọba ti ṣe àtúntò àwọn ẹ̀sùn tuntun fún àwọn olùjẹ́jọ́ náà tí wọn yóò jẹ́jọ́ rẹ̀. Ní báyìí, ẹ̀sùn pé wọ́n ba nǹkan ìjà ogun lákàtà wọn ni wọn yóò jẹ́. Agbẹjọ́rò fún Málàmí, Shaibu Aruwa, náà fìdí ẹ̀ múlẹ̀ fún kóòtù. Ó ní òun ti rí ẹ̀dà ìwé ìpẹ̀jọ́ tuntun náà, òun sì faramọ́. Ìbọn kan àti ọta ìbọn 16 tí wọn kò tí ì yìn tí wọ́n ní wọ́n bá ní ilé Abubakar Malami ní Benin Kebbi pẹ̀lú ọta ìbọn 27 míì ló fà á tí wọ́n fi fẹ̀sùn kàn níní nǹkan ìjogun lọ́nà àìtọ́ kàn wọ́n. Ìjọba sọ pé ìmúrasílẹ̀ láti ran ìgbésùnmọ̀mí lọ́wọ́ ni. Bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn àṣìlò agbára kan Abubakar Malami pé ó kọ̀ láti fẹ̀sùn kàn àwọn tó ń kówó sílẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn agbésùnmọ̀mí nígbà tó wà nípò mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí. Ìjọba fẹ̀sùn kàn pé bí ìwé ìgbẹ́jọ́ àwọn èèyàn náà ṣe dé ọ́fíìsì Malami tó nígbà tó wà nípò agbára kò fi òfin gbé àwọn tó yẹ kó fi gbé lórí ìgbésùnmọ̀mí. Èyí ni wọ́n kà sí pé wọ́n ran àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ tó sì tako abala 26 òfin ìgbésùnmọ̀mí tí wọ́n gbé kalẹ̀ ní 2022. Adájọ́ Joyce Abdulmalik fi ààyè sílẹ̀ fún wọn láti máa lo àǹfààní bẹ́ẹ̀lì 500 million ẹnìkọ̀ọ̀kan wọn lọ pẹ̀lú ìwé ìrìnnà wọn tí ilé-ẹjọ́ ti gbà sílẹ̀. Ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026. Tá ò bá gbàgbé, àwọn ẹ̀sùn àjẹbánu, kíkó dúkìá olówó ńlá jọ lọ́nà èrú lásìkò tó ń ṣe olóòtú ìdájọ́ àtàwọn ẹ̀sùn míì tí Málàmí ọmọ àtìyàwó rẹ̀ ń jẹ. Àjọ EFCC tó ń rí sí ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ló pè wọ́n lẹ́jọ́ náà. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n ti gbọ́ ẹjọ́ yìí. Adájọ́ Emeka Nwiti ló sì ń darí ìgbẹ́jọ́ ọ̀hún. Málàmí àti ìdílé rẹ̀ sọ pé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn wọ̀nyí. Ilé-ẹjọ́ sì fún wọn ní bẹ́ẹ̀lì pẹ̀lú 500 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró méjì tí wọ́n ní dúkìá ní Asokoro tàbí agbègbè Maitama l'Àbújá. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára ìkànnì inú mọ́dúndún wá sẹ́. Odùmọ̀wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Odùmọ̀wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Odùmọ̀wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.